àṣírí bíbélì wa tí ìwé Samueli kejì yẹn. Samueli kejì. Màá kà láti ẹsẹ̀ 12 sí dé ẹsẹ̀ 14. Màá kà láti ẹsẹ̀ 12 sí dé ẹsẹ̀ 14. Ọ̀rọ̀ Ọlọ́run kà báyìí. Lọ, kí o sì wí fún Dáfídì pé, báyìí ni Olúwa wí, èmi fi nǹkan mẹ́ta lọ̀ ọ́, yan ọ̀kan nínú wọn, èmi ó sì ṣe é sí ọ. Gádì sì tọ̀ Dáfídì wá, ó sì bi í léèrè pé, kí ìyàn ọdún 7 kí ó tọ̀ ọ́ wá ní ilẹ̀ rẹ bí? Tàbí kí ìwọ kí ó máa sá ní oṣù 3 níwájú àwọn ọ̀tá rẹ nígbà tí ó máa lé ọ? Tàbí kí àrùn ìparun ijọ́ 3 kí ó wá sí ilẹ̀ rẹ? Rò ó nísinsìnyí, kí o sì mọ èsì tí èmi ó mú padà tọ̀ ẹni tí ó rán mi. Ẹsẹ̀ 14 tí ó jẹ́ ẹsẹ̀ tí a ó yànnàná. Dáfídì sì wí fún Gádì pé, ìyọnu ńlá bá mi. Jẹ́ kí a fa ara wa lé Olúwa ní ọwọ́, nítorí pé àánú rẹ̀ pọ̀, kí ó má sì ṣe fi mí lé ènìyàn ní ọwọ́. Kí Olúwa kó bùsí gbígbọ́ àti kíka ọ̀rọ̀ rẹ̀ ní ọkàn wa. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún wákàtí ọ̀wọ̀ yìí, fún àǹfààní ọ̀rọ̀ rẹ tí o tún fi fún wa láti gbọ́. A dúpẹ́ wípé o tún ti fẹ́ fún wa ní mánà láti ọ̀run wá, láti fi bọ́ ọkàn wa. Gbogbo ohun tí a ń bẹ̀bẹ̀ léléyìí, pé kí àwa kí ó má ṣe kórìíra mánà náà, bí àwọn ọmọ Ísírẹ́lì ṣe ṣe ní aginjù fún ìparun wọn. Ohun tí a bẹ̀bẹ̀ ni wípé kí àwa kí ó má ṣe lépa fún mánà ti ara lásán, kí a sì má ná ní mánà ti ẹ̀mí, tí àwọn ọmọ Ísírẹ́lì ṣe ṣe ní àsìkò Jésù, tí wọ́n ń sátọ̀ ọ́ nítorí pé ó sọ oúnjẹ di púpọ̀, tí wọn kò sì ná ní ìwàásù ọ̀rọ̀ rẹ̀. Bàbá, a bẹ̀bẹ̀ wípé kí o fi ọ̀rọ̀ rẹ yé wa ní wákàtí ọ̀wọ̀ yìí. A fẹ́ kí o dákun dábọ̀, kí o bá wa sọ̀rọ̀ rẹ fúnra rẹ, àti oníwàásù, àti àwọn tí yóò gbọ́ ọ̀rọ̀ rẹ, pé kí o ṣí wa ní ọkàn, kí o ṣí wa ní ojú inú láti rí òtítọ́ ọ̀rọ̀ rẹ, sì fún wa ní ọkàn àgbàṣe, ọkàn tí ó ń gbà á tí ó sì ń ṣe é. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó fún wa ní òmìnira. Ó ní ó rán ọ̀rọ̀ rẹ̀ sí wọn, ọ̀rọ̀ rẹ̀ sì mú wọn ní ara dá. A wá síwájú rẹ ní wákàtí ọ̀wọ̀ gẹ́gẹ́ bí aláìsàn, à ń ṣe àìsàn ẹ̀ṣẹ̀. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ wò wá sàn, kí gbogbo ògo kó jẹ́ tiẹ̀, kí wọ́n lè mọ̀ wípé oníṣègùn ńlá ó wà níhìn-ín. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Èyí ni a bẹ̀bẹ̀ lórúkọ Jésù Kírístì, Olúwa wa. Àmín. Àkọlé ìwàásù wa fún ti òní, òun náà ni yíyan ọwọ́ àánú Ọlọ́run. Yíyan ọwọ́ àánú Ọlọ́run. Ṣùgbọ́n mo ti parí ẹ̀, mo fi kún wípé yíyan ọwọ́ àánú Ọlọ́run nínú ìyọnu. Yíyan ọwọ́ àánú Ọlọ́run nínú ìyọnu. Ní ìgbẹ̀yìn ayé Dáfídì ní àwọn ìpèníjà kan. Pàtàkì jùlọ pẹ̀lú ọmọ rẹ̀ Absalomu àti arákùnrin kan tí a ń pè ní Ṣébà. Absalomu ọmọ Dáfídì mú kí Dáfídì sá kúrò lórí oyè.
àwọn ènìyàn rẹ̀ sì kọ̀ ọ́. Ó mú kí àwọn ènìyàn Dáfídì kọ̀yìn sí Dáfídì. Odindi ọba sì sá kúrò nínú ìlú tó ń darí. A rí pé láìpẹ́ lóòótọ́ Dáfídì padà sí inú ìlú, wọ́n sì pa Ábsálómù ọmọ rẹ̀. Àmọ́ kò pẹ́ kò jìnnà náà ni arákùnrin kan tí a ń pè ní Ṣébà, ará Bẹ́ńjámínì, náà gbé ogun ti Dáfídì, tí ó sì mú kí ẹ̀yà Ísírẹ́lì 11 pín kúrò nínú ìjọba Dáfídì. Lóòótọ́ àwọn ọmọ ogun Dáfídì wọ́n lé Ṣébà. Lẹ́yìn bí ọ̀sẹ̀ mélòó kan, wọ́n mú Ṣébà, wọ́n sì pa á. Gbogbo ìṣẹ̀lẹ̀ yìí lè mú kí Dáfídì bẹ̀rẹ̀ sí ní ìgbẹ́kẹ̀lé nínú àwọn ọmọ ogun rẹ̀, kí ó sì mú ìgbẹ́kẹ̀lé rẹ̀ kúrò nínú Ọlọ́run fún ìṣẹ́gun. Àti pé àwọn ará Ísírẹ́lì náà ti kọ̀ ọba tí Ọlọ́run fi jẹ lórí wọn lẹ́ẹ̀mejì. Dáfídì jẹ́ ọba tí Ọlọ́run yàn fúnra ara rẹ̀ lé Ísírẹ́lì lórí. Nípa ìwà tí àwọn ọmọ Ísírẹ́lì hù sí Dáfídì ní ayé Ábsálómù àti ní ìgbà Ṣébà, wọ́n fi hàn wípé wọ́n ṣe ọ̀tẹ̀ sí ọba tí Ọlọ́run yàn fún wọn. Wọ́n ṣe ọ̀tẹ̀ sí Dáfídì ní ìgbà Ábsálómù àti ní àkókò Ṣébà. Àwọn ènìyàn kọ ẹni àmì òróró Ọlọ́run. Ọba bẹ̀rẹ̀ sí ń gbẹ́kẹ̀lé àwọn ọmọ ogun rẹ̀. Ẹsẹ̀ kínní ìwé Samueli kejì orí 24 wípé ìbínú Olúwa sì ru sí Ísírẹ́lì, ó sì ti Dáfídì sí wọn pé lọ ka iye Ísírẹ́lì àti Júdà. Àwọn Ísírẹ́lì ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ Ísírẹ́lì náà mú kí Dáfídì kí ó ṣẹ̀. Àwọn ará ìlú kọ̀ ọba tí Ọlọ́run yàn fún wọn. Ọba náà sì bẹ̀rẹ̀ sí ní gbẹ́kẹ̀lé àwọn ọmọ ogun rẹ̀ kàkà kí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run tí ó fún ní ìṣẹ́gun. Nípa èyí, ó mú kí Dáfídì kí ó ṣẹ̀. Ó mú kí ìgbéraga gun orí ọkàn Dáfídì. Bí Dáfídì sì ti ka àwọn ènìyàn náà tán, ẹ̀rí ọkàn sì bẹ̀rẹ̀ sí ní dá Dáfídì láàmú. Ó bẹ̀rẹ̀ sí ní dá láàmú ní ẹsẹ̀ 10. Dáfídì sì wí fún Olúwa pé èmi ṣẹ̀ gidigidi ní èyí tí èmi ṣe. Ṣùgbọ́n èmi ń bẹ̀ ọ́, Olúwa, fi ẹ̀ṣẹ̀ ìránṣẹ́ rẹ jì í, nítorí pé èmi hùwà aṣiwèrè gidigidi. Àti ó hùwà ìgbéraga. Ó ti lérò wípé iye àwọn ọmọ ogun tí òun ní ni yóò fún òun ní ìṣẹ́gun bí ìṣọ̀tẹ̀ mìíràn bá tún dìde. Ó ti gbàgbé wípé Ọlọ́run ní fún òun ní ìṣẹ́gun, kò ń ṣe iye àwọn ọmọ ogun tí ó kó jọ. Ipò ìgbà tí eléyìí náà lè bá àwa náà wí wípé ní àkókò tí a bá wà nínú ìṣòro kan tàbí èkejì, tàbí tí a bá ń la ìkọ̀kọ̀ kọjá, ìgbẹ́kẹ̀lé wa lè máa sún kúrò lọ́dọ̀ Ọlọ́run kí a sì máa gbẹ́kẹ̀lé àwọn ènìyàn. Ó lè mú wa kí a máa gbẹ́kẹ̀lé ọgbọ́n wa, òye wa, ohun tí a ní àti àwọn ènìyàn tí ó yí wa ká. A ó gbé ojú wa sókè, àmọ́ kàkà kí a wo ẹni tó jókòó sínú àwọn ọ̀run, a ó máa wo àwọn òrìṣà pẹ́pẹ̀pẹ́ tí a ti fi pamọ́ sí orí òkè. Kàkà kí a sin ẹlẹ́dàá, a ó ṣe bí Mánásè, a ó máa sin àwọn ogun ọ̀run tí Ọlọ́run fúnra rẹ̀ dá. Èyí ló bí Ọlọ́run nínú. Dáfídì sì rí ẹ̀ṣẹ̀ rẹ̀,
lóòótọ́ kò bo òrìṣà àmọ́ ó ti gbẹ́kẹ̀lé nǹkan mìíràn yàtọ̀ sí Ọlọ́run. Ó sì sọ wípé òun hùwà aṣiwèrè. Bóyá a bára wa nínú ìṣòro kan tàbí èkejì, Ọlọ́run sì lo àwọn ènìyàn kan fún wa láti gbà á nínú ìṣòro náà. Bóyá ìṣòro àkọ́kọ́, ìṣòro ẹ̀kejì, Ọlọ́run lo èèyàn kan pàtó fún wa. Àwa bẹ̀rẹ̀ sí ní ìgbàgbọ́ nínú onítọ̀hún kàkà ní ìgbàgbọ́ nínú Ọlọ́run. Èyí lè mú ìgbàgbọ́ wa máa ṣí kúrò. Dáfídì sọ wípé irú ìwà báyìí ìwà aṣiwèrè ni tí òun hù. Póun sì hùwà aṣiwèrè, òun sì ti ṣẹ̀ sí Ọlọ́run. Nínú èyí ni Ọlọ́run rán wòlíì Gádì sí i, ó sì wí fún pé, ó wí fún Dáfídì, wò ó, èmi fi nǹkan mẹ́ta lọ̀ ọ́, yan ọ̀kan nínú wọn, èmi ó sì ṣe é sí ọ. Àkọ́kọ́, ìyàn ọdún 7 kó tọ̀ ọ́ wá ní ilẹ̀ rẹ bí? Tàbí kí ìwọ kí ó máa sá ní oṣù 3 níwájú àwọn ọ̀tá rẹ, ìwọ àti àwọn ọmọ ogun rẹ tí o gbẹ́kẹ̀lé. Àwọn òjì ọ̀kẹ́ ọkùnrin alágbára rẹ, tàbí àrùn ìparun ọjọ́ 3 kí ó wá sí ilẹ̀ rẹ. Rò nísinsìnyí kí o sì mọ èsì tèmi ó mú padà tọ̀ ẹni tí ó rán mi. Ọlọ́run ní kí Dáfídì kí ó mú nínú ìjìyà tí òun yóò fi jẹ, nínú ìyàn, idà tàbí àrùn ìparun. Ìdáhùn Dáfídì sí Gádì ní ẹsẹ̀ bíbélì wa tí a fẹ́ yànnàná ní ìrọ̀lẹ́ yìí. Ìyẹn tí ń ṣe ẹsẹ̀ 14. Dáfídì wí pé ìyọnu ńlá bá mi. Jẹ́ kí a fara wa lé Olúwa ní ọwọ́ nítorí pé àánú rẹ̀ pọ̀, kí ó má sì ṣe fi wá lé ènìyàn ní ọwọ́. Nínú gbólóhùn yìí tí Dáfídì sọ yìí, a rí ohun 3 nínú rẹ̀. Àkọ́kọ́, ìyọnu ńlá Dáfídì. Ẹ̀kejì, ìpinnu Dáfídì. Ẹ̀kẹta, ìdí fún ìpinnu Dáfídì. Ẹ jẹ́ á wo àkọ́kọ́, ìyọnu ńlá Dáfídì. Nígbà tí Dáfídì ti ṣẹ̀ nípa kíka àwọn ènìyàn Ísírẹ́lì, gẹ́gẹ́ bí a ti kà á ṣáájú pé Ọlọ́run rán wòlíì Gádì sí wípé kó yàn nínú ohun 3 tí òun yóò fi fìyà jẹ. Àkọ́kọ́, òun ni ìyàn ọdún 7. Ẹ̀kejì, kí ó sá níwájú ọ̀tá rẹ̀ fún oṣù 3. Àti ẹ̀kẹta, kí òun rán àrùn ìparun kí ó kọlu ìlú náà fún ọjọ́ 3. Ìbéèrè tí a fi síwájú Dáfídì yìí, òun ni à ń retí kí ó mú ìdáhùn wá sí kíákíá. Ọlọ́run sọ fún Dáfídì wípé rò ó kí o sì yan èyí tí ìwọ ó mú. Ó dàbí kí iná kí ó máa jó nílé, kí a sì ní oore ọ̀fẹ́ gẹ́gẹ́ bí ọkùnrin láti gba ẹnìkan là nínú ọmọ wa tàbí aya wa. Ó sì jẹ́ pé ọmọ kan ṣoṣo sì la bí. Tàbí ọ̀daràn ni tí wọ́n ní kó yan ikú tí wọn yóò fi pa, nínú kí wọ́n fi ẹ̀yìn rẹ̀ ti àgbá tàbí kí wọ́n yẹgi fún. Èwo ni yóò mú? Kò sí èyí tí ó wuni nínú àwọn nǹkan wọ̀nyí. Kò sí èyí tí ó mú tí ikú kò ní dé tàbí tí ìnira kò ní dé bá.
Nínú ipò yìí, a ní ìdí láti wà nínú ìpòrúru ọkàn. Kò sí èyí tí ó dára nínú àwọn kan tí wọ́n ní kí Dáfídì kí ó yàn. Èyí mú kí Dáfídì láti sọ wípé ìyọnu ńlá dé bá mi. Àwọn nǹkan mẹ́ta yìí jẹ́ ohun tí Ọlọ́run máa fi ń fìyà jẹ orílẹ̀-èdè tí ó ṣẹ̀. Wọ́n jẹ́ ọfà ìdájọ́ Ọlọ́run sí àwọn ẹlẹ́ṣẹ̀. Nínú ìwé ìfihàn orí 6, ó sọ nípa ẹṣin mẹ́rin. Ó sọ nípa ẹṣin funfun, ẹṣin pupa, ẹṣin dúdú àti ẹṣin ròǹdòròǹdò. Lẹ́yìn tí ẹṣin funfun náà ti kọjá, ìyẹn ẹṣin tó lọ láti ìṣẹ́gun dé ìṣẹ́gun. Lẹ́yìn náà ni ẹṣin pupa náà tó dúró gẹ́gẹ́ bí ogun fún gbogbo àwọn orílẹ̀-èdè. Lẹ́yìn náà ni ẹṣin dúdú náà tí ó dúró gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún ìyàn. Lẹ́yìn náà sì ni ẹṣin ròdòròdò náà tí ó ní àwọn ìṣe àrùn ìparun. Bíbélì sọ fún wa wípé ó jáde fún ìparun. Ọlọ́run ti yàn láti gun ìkan nínú àwọn ẹṣin ìdájọ́ yìí. Dáfídì sì ní láti mú nínú kan nínú àwọn ẹṣin ìdájọ́ yìí. Dáfídì ní ìyọnu bá mi, àní ìyọnu ńlá. Ẹ jẹ́ á tẹsẹ̀ dúró díẹ̀ lórí ìyọnu yìí. Kí ló mú ìyọnu bá Dáfídì, àti pé kí ni ó mú ìyọnu rẹ̀ jẹ́ ìyọnu ńlá? Kí ló mú ìyọnu rẹ̀ jẹ́ ìyọnu ńlá? Ohun tó mú ìyọnu Dáfídì jẹ́ ìyọnu ńlá, òun náà ni ẹ̀ṣẹ̀ àti ẹ̀bi ẹ̀ṣẹ̀. Ẹ̀bi ẹ̀ṣẹ̀ mú ìyọnu Dáfídì tóbi. Nínú àkókò báyìí, gbólóhùn bíi "ǹbá mọ̀, ǹbá má ti ṣe", kí ló sún mi sínú èyí? Dáfídì mọ̀ wípé òun ti ṣẹ̀, ẹ̀bi ẹ̀ṣẹ̀ sì ti gorí ọkàn rẹ̀. Ẹ̀bi ẹ̀ṣẹ̀ sì ti mú ìyọnu rẹ̀ tóbi. Ó ti mú ìyọnu rẹ̀ tóbi. Nítorí pé kò ń ṣe, a rí àwọn ibòmíràn nínú Bíbélì ibi tí àwọn akọni ìgbàgbọ́ ti wà nínú ìyọnu, tí a sì rí ìpòrúru ọkàn wọn, tí a sì rí wípé nínú ìpòrúru ọkàn yìí, wọ́n yàn pẹ̀lú ìdùnnú láti mú nínú nǹkan ìjìyà yìí. Ẹ fi àpẹẹrẹ àwọn akọni ìgbàgbọ́ tí wọ́n ní kí wọ́n mú nínú kí wọ́n sẹ́ Jésù tàbí kí àwọn kí ó pa wọ́n. Nínú ìpòrúru yìí tàbí ìyọnu yìí, wọ́n fi tayọ̀tayọ̀ yàn láti ṣe kíni o, láti kú. Nínú ìpòrúru ọkàn wọn yìí, wọ́n ní adùn nínú rẹ̀. Jésù pàápàá sọ wípé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ yìí, wọn kò ní ṣaláì ní irú ìpòrúru ọkàn báyìí. Wọn kò ní ṣaláì ní irú ìpọ́njú báyìí. Nínú ìwé Mátíù orí 10 ẹsẹ̀ 28, Matthew chapter 10 verse 28. Jésù sọ wípé ẹ má fòyà àwọn ẹni tí ń pa ara, ṣùgbọ́n tí wọn kò lè pa ọkàn. Ṣùgbọ́n ẹ kúkú fòyà ẹni tí ó lè pa ara àti ọkàn run ní ọ̀run àpáàdì. Jésù sọ fún wa wípé tí a bá bára wa nínú ìyọnu yìí tàbí ìpòrúru ọkàn yìí, ó sọ ohun tó yẹ ká mú. Nínú rírò ìpòrúru ọkàn báyìí, a lè ní ayọ̀ nínú rẹ̀. Àmọ́ ẹni tí ìyọnu rẹ̀ wá láti ọwọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, ìyọnu ńlá ni. Ìṣòro àti ìdààmú máa ń wà fún ènìyàn tí ènìyàn á sì máa faradà. Ṣùgbọ́n ìṣòro àti ìdààmú tí ó bá ti ẹ̀ṣẹ̀ wá, ẹ̀ṣẹ̀ á máa fi májèlé sínú ìpòrúru àti ìdààmú bẹ́ẹ̀, tí a sì máa mú irú ìyọnu bẹ́ẹ̀ jẹ́ ìyọnu ńlá.
Nísinsìnyí, irú ìṣòro àti ìdààmú bẹ́ẹ̀ ni Dáfídì wà nínú rẹ̀ ní àkókò yìí. Ó jẹ́ ìṣòro tí ẹ̀ṣẹ̀ fà fún, èyí sì jẹ́ kí ó ní ìyọnu tí ó tóbi, tí kò sì rọrùn fún un láti faradà. Ẹ̀yin ará, ẹ̀ṣẹ̀ àti àìṣedéédé máa ń mú ènìyàn àti orílẹ̀-èdè wọnú ìyọnu ńlá. A máa mú wa sínú ìdààmú tó burú jáì, yóò sì tún fi ìkorò sínú rẹ̀. Àmọ́ ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, òun ni ó ní òmìnira ní àkókò ìpọ́njú. Jésù sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀, Jésù ní ẹ ó rí ìpọ́njú, àmọ́ ẹ tújú ká, mo ti ṣẹ́gun ayé. Ìyẹn fún àwọn tí wọ́n dúró nínú ẹ̀ṣẹ̀ wọn tí wọn kò ṣẹ̀. Àmọ́ ẹni tí ó jẹ̀bi ẹ̀ṣẹ̀, ẹni tí ẹ̀ṣẹ̀ rẹ̀ mú ìyọnu bá a nínú ìṣòro àti ìdààmú yìí, kódà bó tilẹ̀ ní òmìnira, yóò wà nínú ìyọnu ńlá. Ìbéèrè bẹ̀rẹ̀, ǹjẹ́ ẹ̀ṣẹ̀ rẹ ti jù ọ́ sínú ìpọ́njú, àní ìpọ́njú ńlá? Ǹjẹ́ ẹ̀ṣẹ̀ rẹ ti fa ìpọ́njú wá sínú ayé rẹ? Ẹ jẹ́ a ṣe irú àpẹẹrẹ yìí. Ẹni tó yẹ pé ó lóyún, tí ọkọ rẹ̀ sì ti lọ fún ìrìn àjò fún àìmọye oṣù, tí ọkọ rẹ̀ sì ti pè é wípé mò ń bọ̀ nílé o, oyún sì ti dé, ó sì lọ sọ́dọ̀ dókítà láti ṣe ẹni tí dókítà sì sọ pé tó bá ṣẹ, ikú ni yóò yọrí sí. Ipò kí ló wà yẹn? Ipò ìyọnu ńlá ló wà. Ìyọnu tí ẹ̀ṣẹ̀ fà fún. Ìyọnu tí ẹ̀ṣẹ̀ fà fún. Ó fi ara rẹ̀ sínú ìpọ́njú ńlá. Bó pẹ́ bóyá, ìpọ́njú yìí yóò dé bá lọ́jọ́ kan. Kódà kó gbìyànjú láti dọ́gbọ́n sí, ìpọ́njú náà yóò ṣe kí ni o? Yóò dé bá lọ́jọ́ kan. Ẹ̀yin ará, ẹ̀ṣẹ̀ á máa fa ìpọ́njú sínú ayé wa, á sì máa fi májèlé kún. Á máa mú ìpọ́njú ńlá dé bá ènìyàn. Àwọn ènìyàn Ọlọ́run lè rí ìdùnnú nínú ìpọ́njú. Ìyẹn ìpọ́njú tó wá láti ọwọ́ ayé. Ṣùgbọ́n kò ṣeé ṣe láti ní ìdùnnú nínú ìpọ́njú tó wá láti inú ẹ̀ṣẹ̀. Irú ìpọ́njú báyìí ni Dáfídì wà. Àmọ́ èyí tó ga jù ni wípé gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni ó wà nínú ìpọ́njú ìdájọ́ Ọlọ́run. Ẹni tí ó lè pa ara, tí ó sì lè pa ẹ̀mí nínú ọ̀run àpáàdì. Ẹni tí ó ti dẹ ọfà ìdájọ́ rẹ̀, ó ti fà á. Àkókò díẹ̀ ló sì kù láti yọ ọwọ́ rẹ̀ kúrò ní ọfà rẹ̀, tí ọfà ìdájọ́ rẹ̀ yóò sì bà ọ́ ní àkókò tí o kò lérò. Tí ẹ̀ṣẹ̀ rẹ yóò sì mú ìyọnu ńlá bá ọ, àní ìyọnu ayérayé. Nínú ayé yìí, pàápàá jùlọ nínú ayé tó ń bọ̀. Ọlọ́run ti pèsè ẹṣin rẹ̀ fún ogun ìwọ ẹlẹ́ṣẹ̀. Yóò sì wa ọ̀kan nínú ẹṣin ogun ìdájọ́ rẹ̀ wá sí ilé rẹ̀ ní àkókò nígbà tí ìwọ kò retí. Bíbélì sọ fún wa wípé ní àárọ̀ kùtùkùtù ni Ọlọ́run rán Gáàdì lọ sọ́dọ̀ Dáfídì. Àárọ̀ jẹ́ àsìkò tí a ní ìtura, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Àsìkò tí a ṣẹ̀ jí, àsìkò tí a ṣẹ̀ ń rò bí a ó ti ṣe ọjọ́ wa, ní àkókò tí a kò retí,
àkókò náà ni ọfà ìdájọ́ Ọlọ́run á máa dé bá ẹlẹ́ṣẹ̀, tí a sì máa mú ìpọ́njú ńlá bá wa. Èyí ló mú Dáfídì wípé, ìyọnu ńlá bá mi. Ǹjẹ́ ìwọ ń dúró de àkókò yìí? Ò ń dúró de àkókò tí ọfà ìdájọ́ Ọlọ́run yóò bà ọ́? Ò ń dúró de àkókò tí Ọlọ́run yóò gun ẹṣin ìdájọ́ rẹ̀ wá sílé rẹ? Àbí o ṣì ń wò wípé ìgbésẹ̀ wo ló yẹ kí o gbé nínú àkókò yìí? Nínú àkókò yìí tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ìwọ náà yóò ní láti pinnu bí Dáfídì ṣe pinnu wípé èwo ni kí n mú nínú ìdájọ́ Ọlọ́run. Ṣùgbọ́n ìdájọ́ kan ṣoṣo tí Ọlọ́run yóò mú wá fún ẹlẹ́ṣẹ̀, òun náà ni ìdájọ́ ọ̀run àpáàdì. Ní ìkẹyìn, kò sì sí bí ó ti lè yẹ. Àkókò tí o ní náà ní láti ṣe ìpinnu. Àkókò tí o wà láyé yìí náà ló ní àǹfààní láti lè ṣe ìpinnu kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ. Kí wá ní ìpinnu Dáfídì? Kí ni ohun tí Dáfídì ṣe nínú àkókò ìyọnu ńlá yìí? Èyí yóò mú wa lọ sí ohun kejì tí a fẹ́ wò, ìyẹn ìpinnu Dáfídì. Nínú ẹsẹ̀ 14 yìí, ìpinnu Dáfídì pín sí ọ̀nà méjì. Ó pín sí méjì. Àkọ́kọ́, ohun tí Dáfídì mọ̀ dájú, àbí ohun tí Dáfídì mú dájú. Ẹ̀kejì, ohun tí Dáfídì kọ̀. Àkọ́kọ́, ohun tí Dáfídì mú dájú. Dáfídì wípé, ẹ jẹ́ kí a ṣubú sí ọwọ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí a fara wa sí ọwọ́ Ọlọ́run. Ohun tí Dáfídì kọ̀, ó ní, má ṣe jẹ́ kí n ṣubú sí ọwọ́ ènìyàn, tàbí má ṣe jẹ́ kí ó fà wá lé ènìyàn lọ́wọ́. Ẹ̀yin ará, tí a bá ṣe Ọlọ́run, ibo la fẹ́ sá sí? Ṣé ọ̀dọ̀ ènìyàn la fẹ́ sá sí ni? Ọ̀pọ̀lọpọ̀ ti hùwà nínú àkókò yìí tó yẹ pé wọ́n fara wọn lé ènìyàn lọ́wọ́ nínú àkókò ẹ̀ṣẹ̀. Nínú ìpọ́njú ńlá tí ẹ̀ṣẹ̀ fa wàhálà sínú ayé wọn, ọ̀pọ̀lọpọ̀ ti sátọ̀ ènìyàn lọ. Wọ́n sá kákàkiri. Bó ṣe ń sátọ̀ wòlíì èké ni wọ́n ń sátọ̀ àwọn aláàfáà, ni wọ́n ń sátọ̀ àwọn babaláwo, wọ́n ń sá káàkiri, wọ́n ń sá sọ́dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀. Tí wọ́n sì ń sá láti ibì kan ni wọ́n ń sá síbòmíràn. Ọ̀pọ̀ ìgbà la máa ń fara wa lé ènìyàn lọ́wọ́. Dáfídì ní, má ṣe fà mí lé ènìyàn lọ́wọ́, má ṣe jẹ́ n ṣubú sí ọwọ́ ènìyàn. Dáfídì ní, mo mọ ènìyàn dájú. Mo mọ nǹkan tí ènìyàn lè fojú mi rí. Dáfídì mọ ohun tí ènìyàn lè ṣe. Dáfídì mọ ohun tí ojú rẹ̀ rí lọ́wọ́ Sọ́ọ̀lù, tí ó sì ń sá láti ìlú kan sí ìlú kejì nítorí pé Sọ́ọ̀lù ń lé ẹ̀mí rẹ̀. Dáfídì mọ ohun tí ojú rẹ̀ rí lọ́wọ́ Absalomu, tí ó mú kí ó sá kúrò lórí ìtẹ́ rẹ̀ kúrò nínú ìlú, odidi ọba. Dáfídì mọ ènìyàn, ó mọ̀ wípé ìgbàlà kò sí lọ́wọ́ ènìyàn. Ìgbàlà kò sí nínú ìwé ìtumọ̀ ènìyàn. Salvation is not in human dictionary. Dáfídì ní, jẹ́ ká fara wa lé Ọlọ́run lọ́wọ́. Níbo ni wọ́n ń fa ààrẹ lọ? Níbo ni wọ́n ń wá ìgbàlà rẹ lọ? Ṣé èyí tí ènìyàn yóò fojú rẹ̀ rí kò tó? Èyí tí àwọn ènìyàn fojú rẹ̀ rí ṣé kò tó gẹ́? Àwọn ìmọ̀ràn tí o gbà lọ́wọ́ ènìyàn,
Ibo ló bá ẹ já? Nígbà tí o bá rẹ nínú ìdààmú, nínú ìpòrúru ọkàn, àwọn àmọ̀ràn tí wọ́n fún ọ gẹ́gẹ́ bí ènìyàn, níbo ló sún ọ sí? Dáfídì mọ̀ wípé àwọn ọ̀tá rẹ̀ kò ní ṣàánú òun. Ó ní, mo ṣubú sí ọwọ́ Ọlọ́run, mo yan ọwọ́ Ọlọ́run. Èyí mú mi rántí ọmọ onínàkúnà nì tí ó wí fún bàbá rẹ̀ wípé, fún mi ní ìní rẹ tí ó kàn mí. Bíbélì ní ó sì pinnu, ó sọ fún bàbá rẹ̀ wípé, wò ó bàbá mi, ọmọ rẹ ni mo jẹ́. Nínú ìpín rẹ èyí tí ó kàn mí, pín tèmi fún mi. Bíbélì sì ní bàbá rẹ̀ pín ìní rẹ̀ fún. Kò sì pẹ́ kò sì jìnnà, bí ijọ́ mélòó kan, ó kúrò nílé bàbá rẹ̀. Ó lọ sí ilẹ̀ tó jìnnà, ó sì ná owó rẹ̀ ní ìnákúnà. Kò sì kù kankan fún mọ́. Nígbà náà Bíbélì sọ wípé ìyàn ńlá mú ní ilẹ̀ náà tí ó lọ. Ó sì bẹ̀rẹ̀ sí ní di aláìní. Ó sì bẹ̀rẹ̀ sí ní bá ara rẹ̀ nínú ìpọ́njú ńlá. Ó bẹ̀rẹ̀ sí ní bá ara rẹ̀ nínú ìpọ́njú ńlá. Ṣùgbọ́n ìgbésẹ̀ wo ni ọmọ onínàkúnà yìí kọ́kọ́ gbé? Bíbélì ní ó sì fa ara rẹ̀ fún ọ̀kan nínú àwọn ará ilẹ̀ náà. Ó fa ara rẹ̀ lé ènìyàn lọ́wọ́. Àwọn kí ni ohun tí ènìyàn ṣe fún? Bíbélì sọ fún wa wípé ẹni náà sì ń ran sí oko rẹ̀ láti bójútó àwọn ẹlẹ́dẹ̀. Bíbélì ní ó sì fẹ́ láti fi àwọn èso igi tí ẹlẹ́dẹ̀ ń jẹ kún inú rẹ̀, ṣùgbọ́n kò sí ẹni tí ó fún. Nígbà tí ó fa ara rẹ̀ lé ènìyàn lọ́wọ́, Bíbélì sọ wípé nígbà tí ebi pa á, ó fẹ́ láti jẹ oúnjẹ ẹlẹ́dẹ̀. Ṣùgbọ́n ènìyàn tó ń bá iṣẹ́ ní, má jẹ oúnjẹ ẹlẹ́dẹ̀ mi o. Ṣiṣẹ́ ẹ, tó bá ti ṣiṣẹ́ ẹ tán, owó tó tọ́ sí mi tí ó yẹ kó gbà, màá fún ẹ. Ṣùgbọ́n má jẹ oúnjẹ ẹlẹ́dẹ̀ mi. Ènìyàn nìyẹn. Àwọn ènìyàn yìí kan náà ni wọ́n rí nígbà tí ó ná owó. Kódà ó ṣeé ṣe kó ná owó fún àwọn kan nígbà náà. Bíbélì ò sọ fún wa. Ṣùgbọ́n nígbà tí ó ná owó rẹ̀ tán, nígbà tí ó ná owó wọ́n jọ ná, àmọ́ nígbà tí ó ná owó rẹ̀ tán, Bíbélì ní kò sí ẹni tí yóò fún ní oúnjẹ ẹlẹ́dẹ̀ jẹ. Kò sí ẹni tí yóò fún ní oúnjẹ ẹlẹ́dẹ̀. Kò ń ṣe oúnjẹ èèyàn. Oúnjẹ ẹlẹ́dẹ̀. Kò sí ẹni tí yóò fún ní oúnjẹ ẹlẹ́dẹ̀ jẹ láti jẹ. Ohun tí o lè rí láti ọ̀dọ̀ ènìyàn nìyí. Àmọ́ nígbà tí ojú rẹ̀ wálẹ̀, nínú ìwé Lúùkù orí 15 ẹsẹ̀ 18, Luke chapter 15 verse 18. Èmi ó dìde. Èmi kò yẹ bí ẹni tí àbá máa kù yé ọmọ rẹ mọ́. Èmi ṣe bí ọ̀kan nínú àwọn alágbàṣe rẹ. Ẹ ṣé. Nígbà tí ó yá, ó ní èmi ó dìde, èmi ó sì tọ̀ bàbá mi lọ. Ó ti kọ́kọ́ fa rẹ̀ lé ènìyàn lọ́wọ́, ó sì rí ohun tí ènìyàn lè ṣe fún. Ṣùgbọ́n ní wákàtí ọ̀wọ̀ ó ní èmi ó dìde, èmi ó sì tọ̀ bàbá mi lọ. Ta ni ìwọ ń tọ̀ lọ lónìí? Nínú ìpọ́njú rẹ, ta ni ìwọ ń tọ̀ lọ? Ta ni ìwọ ń fa rẹ lé lọ́wọ́? Ǹjẹ́ irú èrò yìí ti wá sí ọ lọ́kàn nínú ìpòrúru ọkàn rẹ? Nínú ìpọ́njú rẹ tí ẹ̀ṣẹ̀ fà sínú ayé rẹ? Ǹjẹ́ ìwọ náà ti ní irú èrò yìí wípé ń fara mi lé Ọlọ́run lọ́wọ́? Èdè ìlú mi ni mo fi sọ, ń fara mi lé Ọlọ́run lọ́wọ́.
láti sọ fún wípé mo ti ṣẹ̀ tàbí kò tí ì wá sí ọ lọ́kàn? Ǹjẹ́ o sì ń tọ̀ àwọn ènìyàn lọ? Ǹjẹ́ o sì ń fa ààrẹ lé àwọn ènìyàn lọ́wọ́ tí yóò tún máa mú ìyọnu bá ìyọnu sínú ayé rẹ? Bíbélì sọ fún wa wípé ìyọnu àwọn tí ń sáré tọ̀ Ọlọ́run mìíràn lọ yóò di púpọ̀. Ìdààmú àwọn tí ń sáré tọ̀ Ọlọ́run mìíràn lọ yóò di púpọ̀. Ǹjẹ́ o ń gbé ìgbésẹ̀ èrò yìí? Bí o bá tẹ̀ ní èrò yìí nínú rẹ, ǹjẹ́ o ń gbé ìgbésẹ̀ rẹ̀? Bí ọmọkùnrin yìí bá ro èrò yìí, àmọ́ tí kò bá gbé ìgbésẹ̀, nínú ìpọ́njú yìí ni yóò kú sí. Àmọ́ bí Bíbélì ṣe sọ fún wa, bí a ṣe bá ka Bíbélì yẹn síwájú sí ní ẹsẹ̀ 20, verse 20, kí ló sọ fún wa? Ó dìde, ó tọ̀ bàbá rẹ̀ lọ. Ẹ ṣé. Ó ní ó sì dìde, ó sì tọ̀ bàbá rẹ̀ lọ. Ǹjẹ́ ìwọ náà ti ṣẹ̀ sí Ọlọ́run? Ìpòrúurú sì ti gun orí ọkàn rẹ. Kódà ìdààmú ti wọnú ayé rẹ. Kò sí ibi tí o lè bá já mọ́. O ti ń rí ọ̀nà Ìbàdàn sí Èkó nínú ìyàrá. O ò mọ bó ti ṣe mọ́. O ṣe dàbí ọmọ onínàkúnà yìí. Jẹ́ kí ojú ìwọ náà kí ó wálẹ̀. Wá sí òye rẹ. Mọ̀ wípé má ṣe fa ààrẹ lé ènìyàn lọ́wọ́ mọ́. Kàkà bẹ́ẹ̀ kí o fa ààrẹ lé Ọlọ́run lọ́wọ́. Mélòó mélòó nínú wa ló ti fi ẹnu sọ wípé òun yóò tọ̀ Ọlọ́run lọ, àmọ́ tí kò kúrò lójú kan? Mélòó mélòó ní àìmọye ìgbà ló sọ wípé màá tọ̀ Ọlọ́run lọ lórí ẹ̀ṣẹ̀ yìí, lórí ìdààmú yìí, lórí wàhálà yìí, màá tọ̀ Ọlọ́run lọ, màá tọ̀ Ọlọ́run lọ, ṣùgbọ́n tó o sì wà lójú kan. Ìwọ ẹlẹ́ṣẹ̀, mélòó mélòó ìwàásù tó o ti gbọ́, àwọn tí òun fi ìgbàlà rẹ dọ́là, tó ń sọ wípé màá gba Jésù, màá gba Jésù. Ó wù èmi náà láti darapọ̀ mọ́ wọn. Ó wù èmi náà láti sin Ọlọ́run, tí òun fẹnu sọ, àmọ́ tí o kò kúrò lójú kan. Mo rọ̀ ọ́ ní ìrọ̀lẹ́ yìí, dìde tọ̀ Ọlọ́run lọ, kí o sì yéé fi ẹnu lásán wípé màá tọ̀ Ọlọ́run lọ. Dìde, dìde kó o sì tọ̀ Ọlọ́run lọ. Lóòótọ́ Ọlọ́run ló ṣẹ̀ sí, kò síbòmíràn tó lè sá sí. Kò sẹ́lòmíràn tí o lè fa ààrẹ lé lọ́wọ́. Kò sí ọ̀nà mìíràn tí o lè gbà. Kò sí ìmọ̀ tàbí ìṣe tàbí òye àfi kó tọ̀ Ọlọ́run lọ. Kí sì nìdí tí o fi ní láti tọ̀ Ọlọ́run lọ? Kí ni ìdí tí Dáfídì fi yàn láti fara rẹ̀ lé Ọlọ́run lọ́wọ́ lòdì sí ènìyàn? Kí ni ìdí tí Dáfídì fi ní jẹ́ n fara mi lé Ọlọ́run lọ́wọ́ o? Ọlọ́run mo ṣẹ̀, àmọ́ jẹ́ n fara mi lé Ọlọ́run lọ́wọ́. Ó dàbí ìgbà tá wà kékeré ni. A ti ṣe àwọn òbí wa. Àbí nígbà tá wà ní ilé-ìwé, ó ní olùkọ́ kan, àmọ́ pé olùkọ́ yìí tó bá nà ẹ́, tó bá nà ẹ́, ẹ̀yin tẹ́ ṣì ń lọ sí ilé-ìwé mi mọ̀ bóyá ṣì máa ń nàyàn. Ìjọ nílé ẹ̀kọ́ ní Èkó, wọ́n ní kó má lo ẹgba mọ́. Ṣùgbọ́n mi mọ̀ bóyá ṣì ń lo ẹgba ní ilé ẹ̀kọ́ Ògùn. Wọ́n lÉkòó ní kó má lo ẹgba mọ́. Ṣùgbọ́n ó ní àwọn olùkọ́ kan tó yẹ pé tó bá nà ẹ́, àwọn olùkọ́ yẹn ó lóríṣiríṣi orúkọ tó máa ń fún ọ. Àwọn Mr. No Nonsense, àwọn Mr. Ọ́ṣà ní orúkọ kan tó máa ń fún ọ. A sì láwọn olùkọ́ kan tó yẹ pé wọ́n lára ẹgba, wọ́n ń ná ọmọ dàbí alára. Ṣùgbọ́n kò ní pé àwọn náà kì í ná ọmọ. Ṣùgbọ́n ẹni tó ṣẹ̀, ó ti ṣe olùkọ́ yẹn. Olùkọ́ tí wàá kí ń ná ọmọ dáadáa yẹn wá ń kọjá lọ. Kí ló ṣe? Wàá sá tó olùkọ́ yẹn pé ẹ bá mi discipline ẹ̀. Wàá fẹ́ sá pé
ẹ discipline mi kó ba lè sákò lọ́wọ́ eléyìí tó mọ̀ wípé tó bá discipline ẹ ìyà yẹn ó máa le gan. Dáfídì ní òun yàn láti bọ́ síwájú Ọlọ́run láti fi ara rẹ̀ lé Ọlọ́run lọ́wọ́. Kí sì nìdí? Èyí ló máa mú wa lọ sí ìpele kẹta, ìdí ìpinnu Dáfídì. Ìdí fún ìpinnu Dáfídì. Kí ni ìdí fún ìpinnu Dáfídì? A ó rí nínú ẹsẹ̀ 14 wa. Dáfídì sọ wípé jẹ́ ká fi ara wa lé Olúwa ní ọwọ́ nítorí pé àánú rẹ̀ pọ̀. Nítorí pé àánú rẹ̀ pọ̀. Kì í ṣe wípé Dáfídì kàn fẹ́ fi àánú Ọlọ́run máa dẹ́ṣẹ̀. Kì í ṣe wípé ó kàn fẹ́ fi àánú Ọlọ́run ṣeré. Dáfídì mọ̀ wípé onídàájọ ni Ọlọ́run. Ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀. Ó ti mọ ẹ̀bi rẹ̀ ní ẹ̀bi. Ó ti mọ̀ wípé òun jẹ̀bi. Ọkàn rẹ̀ sì ti pòrúurù. Ọ̀rọ̀ náà ó ti kàn án. Ó ti tì í dé ẹ̀ṣẹ̀ ògbèjì. Àmọ́ Dáfídì mọ̀ wípé bí Ọlọ́run tilẹ̀ jẹ́ onídàájọ́ òdodo, ó jẹ́ aláàánú pẹ̀lú. Kódà àánú rẹ̀ pọ̀. Yóò sì fi àánú gba òun nínú ìyọnú ẹ̀ṣẹ̀ ńlá yìí. Ó mọ̀ nípa àánú Ọlọ́run fún àwọn bàbá rẹ̀ ní aginjù. Ó mọ bí Ọlọ́run ṣe ṣàánú wọn. Ìwé Nehemiah orí 9 ẹsẹ̀ 19. Nehemiah chapter 9 verse 19. Ó sọ nípa àánú Ọlọ́run fún àwọn bàbá wọn ní ilẹ̀ Ísírẹ́lì. Ṣùgbọ́n nínú ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ kọ̀ wọ́n sílẹ̀ ní aginjù. Ọ̀wọ́n kúkú kúrò lọ́dọ̀ wọn lójoojúmọ́ láti ṣe amọ̀nà wọn. Bẹ́ẹ̀ sì ni ọ̀wọ́n iná láti fún wọn ní ìmọ́lẹ̀ bí òru ní ọ̀nà tí wọ́n bá rìn. Ní ọ̀nà tí wọ́n bá rìn. Bí Ísírẹ́lì ṣe hùwà sí Ọlọ́run tó, bí Ísírẹ́lì ṣe kùn sí Ọlọ́run tó, Ọlọ́run kò fi wọ́n sílẹ̀, ó kún fún àánú. Dáfídì mọ̀ wípé aláàánú lọlọ́run. Yóò sì gbà òun nínú ìyọnú ńlá tí òun kóra rẹ̀ sí. Nínú ìyọnú ńlá tí ẹ̀ṣẹ̀ ti kó wá sínú ayé rẹ̀. Dáfídì sọ wípé jẹ́ kí n fara mi lé Ọlọ́run lọ́wọ́. Ǹjẹ́ ìwọ náà wà níbí báyìí nírọ̀lẹ́, ó ti ṣẹ̀ sí Ọlọ́run? Ó sì ti rí ẹ̀ṣẹ̀ rẹ. Ó rí pé ẹ̀ṣẹ̀ rẹ tóbi gidi gan. Ó rí pé o kò yẹ, gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà ní ṣe sọ. Ó ní bàbá mi kò yẹ lẹ́ni tí ìwọ bá fi ṣe ìkan lára àwọn ọ̀dọ́ rẹ̀. Ó rí pé o kò tọ́ sí àánú Ọlọ́run, àmọ́ òun bẹ̀bẹ̀ fún àánú rẹ̀. Dáfídì sọ fún wa ní ìrọ̀lẹ́ yìí wípé nínú ìpọ́njú, nínú ìyọnú ńlá tí ẹ̀ṣẹ̀ lè mú wá sínú ayé wa, wípé ọ̀nà àbáyọ kan ṣoṣo tá a lè sá lọ, òun náà ni ọ̀dọ̀ Ọlọ́run. Nítorí pé àánú rẹ̀ pọ̀. Torí pé aláàánú ni. Yóò sì gbà wá kúrò nínú ìyọnú wa. Nínú ìwé Lúùkù yẹn orí 15 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 20 tí dé ẹsẹ̀ 22. Luke chapter 15 verse 20 to 22. Ó sì dìde. Nígbà tí ó sì wà ní òkèèrè, bàbá rẹ̀ rí i, ó sì súré, ó rọ̀ mọ́ ọ ní ọrùn, ó sì fi ẹnu kò lé ẹnu. Ọmọ náà sì wí fún un pé bàbá mi, èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti níwájú rẹ̀. Èmi kò sì yẹ ní ẹni tí a bá pè lé ọmọ rẹ mọ́. Ṣùgbọ́n bàbá náà wí fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé ẹ mú ààyò aṣọ wá kánkán kí ẹ sì fi òrùka bọ̀ ọ́ lọ́wọ́ àti bàtà sí ẹsẹ̀ rẹ̀. Ó rí bàtà kẹsẹ̀ Bíbélì, ó ní bó ti yọ ní ọ̀kan, bàbá rẹ̀ kò dúró kó wá. Ó ní bí bàbá rẹ̀ ṣe rí àánú ṣe é. Ọ̀pọ̀ ìgbà ni àánú máa ń ṣe Ọlọ́run
fún ẹ̀ṣẹ̀ tá a ti kó sínú ayé wa, fún ìdààmú tá a ti fà sínú ayé wa. Bíbélì sọ fún wa nípa Jésù Kírístì bí ó ti sọkún nígbà tó fẹ́ jí Lásárù dìde. Kí ló mú ẹkún gbọ̀n Jésù nígbà tó fẹ́ jí Lásárù dìde? Ó mọ̀ wípé òun máa jí Lásárù dìde kúrò ní òkú, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Kódà kí Lásárù tó kú ló ti mọ̀ wípé tó bá kú òun yóò jí dìde. Àmọ́ kí ló mú Jésù sọkún níbi ibojì Lásárù? Ó sọkún fún ohun tí ẹ̀ṣẹ̀ ti fà sínú ayé àwọn ènìyàn. Ohun tí ẹ̀ṣẹ̀ ti fà sínú ayé wa, bí ẹ̀ṣẹ̀ ṣe ń fi ojú wa rí, bí ẹ̀ṣẹ̀ ṣe ń fà wá sínú ìyọnu ńlá. Gbogbo ìgbà tí Ọlọ́run bá wò wá nínú ẹ̀ṣẹ̀ wa, àánú ṣe, a sì rí nígbà tí ó di ènìyàn bí àánú rẹ̀ ṣe ṣe. Ìwé Máàkù sọ fún wa wípé nígbà tí ó rí ọ̀gọ̀rọ̀ ènìyàn, ó ní àánú rẹ̀ ṣe wọ́n torí wọ́n dàbí àgùntàn tí kò lólùṣọ́. Nígbà tí ó tọ ìlú Jerúsálẹ́mù lọ, nígbà tí ó wàásù ọ̀rọ̀ náà, ṣùgbọ́n tí wọn kò gba ọ̀rọ̀ rẹ̀, Bíbélì sọ wípé ó ké pé Jerúsálẹ́mù, Jerúsálẹ́mù, bóun ti ń fẹ́ láti kó ẹjọ́ bí adìẹ ti ń kó àwọn ọmọ rẹ̀ jọ, ó ní ṣùgbọ́n ìwọ kò fẹ́. Lóòótọ́ ni ó jẹ́ onídàájọ́, ṣùgbọ́n má ṣe gbàgbé pé ó jẹ́ aláàánú. Ó ń dúró, ó ń retí kí o wá sí ọ̀dọ̀ rẹ̀. Ó ń retí kí o sá wá sí ọ̀dọ̀ rẹ̀. Nítorí pé bó ti ń wò ohun tí ẹ̀ṣẹ̀ ti dá sínú ayé rẹ, ohun tí ẹ̀ṣẹ̀ ti fojú rẹ rí, wàhálà tí ẹ̀ṣẹ̀ ti kó ọ sí, tí o bá yọ sí, àánú rẹ̀ yóò ṣe ọ. Yóò ṣàánú fún ọ. Yóò ṣàánú fún ọ. Ìbéèrè bẹ̀ ni wípé ṣé ò ń wá? Ṣé wàá wá fún ìdáríjì ẹ̀ṣẹ̀ rẹ? Ṣé wàá tọ̀ lọ fún ìgbàlà ẹ̀mí rẹ? Ṣé ó fi ara rẹ lé Ọlọ́run lọ́wọ́ kúrò nínú ìdájọ́ tí ó ń bọ̀ ní ìkẹyìn? Tàbí ó sì máa fa ara rẹ lé ènìyàn lọ́wọ́ láti fìyà jẹ ọ́? Ṣé wàá wá? Ìbéèrè bẹ̀ ni. Ó ti mọ̀ wípé Ọlọ́run jẹ́ aláàánú. Ó ti rí ìyọnu ńlá tí ẹ̀ṣẹ̀ kó wá sínú ayé rẹ. Ìbéèrè bẹ̀ ni wípé ṣé ó tọ̀ ọ́ lọ fún àánú? Òun náà ló yan ìjìyà, òun ló yan ìjìyà fún Dáfídì, ìjìyà tí Dáfídì yóò jẹ. Òun náà ló ti yan ìdájọ́ ọ̀run àpáàdì. Ṣùgbọ́n ẹni tó lè sátọ̀ náà lẹni tó ti yan ìjìyà fún ọ̀run àpáàdì o. Òun náà ló lè sátọ̀ lọ. Ó ní ẹni tó nà mí, òun ni màá fẹ́. Òun lọ̀rọ̀ àwọn Yorùbá. Ṣùgbọ́n ṣé ó sátọ̀ lọ fún ìgbàlà? Ìwé Àìsáyà orí 95, Isaiah chapter 55 verse 7. Kẹ́lòmíràn ṣí ìwé Kíróníkù kejì orí 7 ẹsẹ̀ 14. Jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, kí ẹlẹ́ṣẹ̀ sì kọ ìrònú rẹ̀ sílẹ̀. Sì jẹ́ kí ó yí padà sí Olúwa, wọ́n sì ṣàánú fún un, àti sí Ọlọ́run wa, yóò sì fi jì ní ọ̀pọ̀lọpọ̀. Yóò fi jì ní ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ṣe kékeré. Yóò ṣe àánú fún un. Tí o bá wá sọ́dọ̀ Ọlọ́run, yóò ṣàánú fún ọ, yóò darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, yóò gbà ọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ. Ṣé wàá wá? Ó ní ìbéèrè náà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run wa, a ti rí pé ẹ̀ṣẹ̀ a máa mú ìyọnu ńlá wá sínú ayé ènìyàn àti sí orílẹ̀-èdè. Kódà a mọ̀ wípé inú ìyọnu ńlá tí a wà lórílẹ̀-èdè wa yìí, ẹ̀ṣẹ̀ ló kó wa sínú rẹ̀. Àmọ́ kò sí ibòmíràn tí a lè sá lọ. Ìwọ tó jó ní ìdájọ́ náà ló jẹ́ aláàánú. Ọ̀dọ̀ rẹ náà la lè sá wá. Ràn wá lọ́wọ́ láti sá wá sọ́dọ̀ rẹ, láti sátọ̀ wá fún àánú,
kí o sì ṣàánú fún wa. Jẹ́ kí àánú wa kí ó ṣe ọ́. Ohun tó burú jáì ó lè ṣẹlẹ̀ sí wa náà ni pé kí a má wá sọ́dọ̀ rẹ. Jẹ́ kí àwọn tí wọ́n ń gbóhùn wa tí wọ́n sì wà nínú ẹ̀ṣẹ̀ wọn síbẹ̀, jẹ́ kí wọ́n sá wá sọ́dọ̀ rẹ. Jẹ́ kí àwọn tí wọ́n ti rí ìgbàlà mọ́ tí wọ́n ti ṣubú sínú ẹ̀ṣẹ̀ kan tàbí èkejì, tí ẹ̀ṣẹ̀ náà sì ti mú ìpòrúurú ńlá wá ọkàn wọn, jẹ́ kí wọ́n sá wá sọ́dọ̀ rẹ. Nítorí pé kò sọ́nà àbáyọ mìíràn àfi ká wá sọ́dọ̀ rẹ. Ṣí wa ní ojú láti rí àánú rẹ, kí a lè fara wa lé ọ lọ́wọ́ fún àánú. Ràn wá lọ́wọ́ Ọlọ́run. A dúpẹ́ pé ẹ ti gbọ́. Èyí la bẹ̀bẹ̀ lórúkọ Jésù Kírístì, Olúwa wa. Àmín.